Alhamdulilayi rabbil alamin. Ẹ̀yin tèmi ṣàlàáfíà lẹ wà. Gẹ́gẹ́ bí èmi Ajia on point by 2 ṣe wà lénìí. Alhamdulilayi. Thank you for always watching me. Ẹ̀yin náà rí title. Èèyàn kan ló béèrè lọ́wọ́ mi, ọkọ alálùbáríkà kan ló béèrè lọ́wọ́ mi pé Ajia, tí ọkùnrin bá ń sábà bá ìyàwó rẹ̀ nìkan sùn tó jẹ́ pé for a very long time ó ti wà pẹ̀lú ìyàwó yìí ọyọ kan yìí náà ni, tó jẹ́ pé òun nìkan ló sábà bá sùn tí ò ní ẹlòmíì ń ta, tí ò ní ìyàwó míì, tó ò ní àlè kankan ta, ǹjẹ́ irú habit báyìí ǹjẹ́ ó lè pa okó òun? Ẹ̀yin kan máa ní bóyá rọ́ ni. Ó wà bẹ́ẹ̀, kò kàn wọ́pọ̀ ni. Ó wà bẹ́ẹ̀. Number 1, discipline. Number 2, discipline mean pé /policy. That is, ó wù mí bẹ́ẹ̀. Èmi ò like kí n máa ṣe káàkiri. Ọjà kan yìí náà ni tí mò ń ná. Yes, àwọn èèyàn kan wà bẹ́ẹ̀. Then number 2, ó ní brought up. Brought up yẹn náà a lè ṣe / òun náà ó tún mú discipline dání. Ẹ mọ̀ pé tí wọ́n bá ti brought yẹn up in that way, òun náà ti máa discipline rẹ̀ towards that way. Then number 3, àwọn tó ń ṣiṣẹ́ Olúwa lójú méjèèjì tí wọ́n wò pé Ọlọ́run ti sọ wípé òun ò fẹ́ àgbèrè. Most often a máa rí pastor àti àwọn individual mélòó kan, ó lè mọ́ wọ́pọ̀ ṣùgbọ́n ó wà láàrin àwọn ọkùnrin, and àwọn ọkùnrin míì náà dẹ̀ ní mo mọ̀ pé wọ́n bá mi jẹ́rìí sí pé yes, àwọn wà. Ọ̀pọ̀lọpọ̀ yín lè mọ́ gbàgbọ́ but ọkùnrin wà bẹ́ẹ̀. Tí ò bá sí irú arákùnrin yìí ò ní mọ béèrè irú question báyìí. Okay, ìyàwó rẹ̀ nìkan ṣá kò sójú mi ta. Ǹjẹ́ ó lè pa okó rẹ̀? Ẹ̀yin tèmi ṣẹ́gbó tọrọ. Ẹ mọ̀ wò dáàrin yìí kẹ́ pa o. Ẹ mọ̀ wò dáàrin yìí kẹ́ pa o. Tí time ò bá lọ púpọ̀, mo fẹ́ sọ 1 or 2 benefit of efirin tó ṣe yín láǹfààní. You understand? Jẹ́ ká sọ tọrọ, ká mọ̀ ṣe bákan. Okay? Ẹ̀yin tí tèmi, yes, pẹ̀lú àlàyé. Ó lè pa okó ọkọ pẹ̀lú àlàyé. Èwo ni ká kọ́kọ́ sọ ná? A or B. Ọ̀nà méjì ló pín sí, A or B. Ó lè pa okó ọkọ pẹ̀lú àlàyé. Ìwọ tó bá wò tán tó lọ wò débí nìkan tó conclude. Gaskiya mi ò yáfè because o mọ ibi tí mò ń lọ sí pọ̀ níwọ̀nba. Bẹ̀ṣẹ̀ yín náà mọ̀ mi ò fẹ́ kí fídíò pẹ́. So follow me, subscribe. Thank you for subscribing. Thank you. Mo appreciate. Ẹ like, ẹ comment. God bless you. Yes. Ó lè pa okó ọkọ pẹ̀lú àlàyé. Ẹ gbọ́ lẹ́ẹ̀kan sí. Ó lè pa okó ọkọ pẹ̀lú àlàyé. Ẹ tún gbọ́ lẹ́ẹ̀kan sí. Ó lè pa okó ọkọ pẹ̀lú àlàyé. Ẹ wo fídíò ìtàn. Yes, tó bá jẹ́ pé ìyàwó rẹ̀ nìkan ló ń sábà dó, ó lè pa okó ẹ̀. Do you know the reason why? Nítorí pé ìyàwó yẹn kì í ṣe obìnrin tó nífẹ̀ẹ́ sí láti máa bá lò pọ̀. Ìyàwó ẹ ni o, àmọ́ o ò nífẹ̀ẹ́ láti máa bá lò pọ̀. O kàn ń force ara rẹ ni. Ẹ̀yin tèmi ẹ má ṣì mí gbọ́ o. Gbogbo topic yìí à ń ṣe nítorí pé kí ìgbéyàwó kó lè dùn, kó lè lárinrin. Ìgbéyàwó is meant to be enjoyed. Ó yẹ kó máa gbádùn ẹ̀, kí inú ẹ̀ máa dùn, kó lè máa increase the productivity ẹ̀. But in as much as ìgbéyàwó ìyàwó títí ẹ ó ń pa energy ẹ kò fún ẹ ní productivity. Yes, seriously, ó lè pa okó ẹ. Ó lálàyé. Ìwọ tó ń bá ìyàwó rẹ sùn tó jẹ́ pé túláàsì, ó ti rí pé túláàsì ni ó máa ń ní ẹ lára. Then àwọn obìnrin náà tó jẹ́ pé àwọn gangan ni wọ́n fún yín ní cold energy. Ìyàwó rẹ fún ẹ ní cold energy. Or ìgbà míì gan ìwọ gangan ló ń fún ìyàwó rẹ ní cold energy towards ìbálòpọ̀ yẹn. Question tí wọ́n mú wá là answer o. Ìyàwó rẹ ó wá ti dàbí ẹni pé kò í ṣe the kind of woman tó fẹ́ láti máa bá lò pọ̀ mọ́. Ṣé mọ̀ pé irú àwọn obìnrin bẹ́ẹ̀ náà wà ẹ̀dẹ̀jọ́ fẹ́ra yín? Irú yẹn ó máa pa okó ẹ̀ because ìbálòpọ̀ náà tí ìkan ọkùnrin yẹn bá dìde gan, ó dìde ni kò dìde tán. So irú ilé bá sábà ṣẹlẹ̀ tó jẹ́ pé ìkan ọmọkùnrin dìde kò dìde tán, ó máa wá padà wá di ìdákọ́lẹ̀. Then àwọn obìnrin tó jẹ́ wípé àwọn náà energy wọn towards ìbálòpọ̀ tí wọ́n desire kì í ṣe pé ò fẹ́ràn wọn. Bẹ́ẹ̀ mo ti sọ níjọ̀wọ́ àwọn ìyàwó ní timetable. Táìmù tí wọ́n need ẹ̀ wọn ò ní fún ẹ. Táìmù tó jẹ́ pé tí àwọn fẹ́ ni wọ́n wá ṣe. Ìgbà míì táìmù táwọn fẹ́ yẹn ìwọ lè mọ́ dìde. So tí irú kan báyìí bá ń wọ́pọ̀ táìmù tó fẹ́ ṣe tó rí ṣe, I'm telling you at the end of the day ó ń send the negativity sí brain ẹni. At the end of the day ó lè pa okó rẹ̀. Mo wish láti explain more ṣùgbọ́n ó yẹ kẹ́ ẹ ti understand ibi tí mò ń lọ because ibi omi tí mo fẹ́ fọ́ kàn. So tí wọ́n bá ti ṣe ìbálòpọ̀ ìyàwó rẹ̀ tó gbádùn rẹ̀ every time
ó máa lead sí ó máa pa okó rẹ̀. But meanwhile, you need to communicate. Ẹ communicate pẹ̀lú ara yín. Ẹ wá ibi tẹ́ tó máa gbé tọ́jú ẹ̀. Ẹ tọ́jú àárín yẹn. You understand? Tó bá wá di pé ó ti tọ́jú ara rẹ̀, ó tọ́jú ó sì ń fún ẹ ní the same energy. Ó ṣeé ṣe bóyá tó bá fẹ́ ìyàwó bí tó desire lé obìnrin yẹn, I'm telling you, wàá wá rí pé ìwà àtobìnrin yẹn òun wá ń pick dáadáa even pẹ̀lú ìyàwó ẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Do you understand? Mo believe you understand. So number 2, time ti ń lọ. Ìpele tó tún pín sí tó jẹ́ wípé tó bá ń bóbìnrin kan lò pọ̀, ìdí tó fi ní pa okó rẹ̀ kejì, tó fi ní pa okó rẹ̀, ìyàwó kan ló ń bá sùn. Yes, eléyìí ó lè kò ní pa okó ẹ̀. Eléyìí máa fún ẹ ní productivities because irú nǹkan tó ń wá lórí, irú nǹkan tó ń fẹ́ lórí, bó ṣe ń jù níyàwó rẹ̀ hàn. Ẹ understand ara yín, ìyàwó ẹ̀ yẹn fún ẹ ní joy láti ṣe ìbálòpọ̀. In fact, tó bá wà lóde, tó bá rántí ẹ̀, kíní yẹn máa ń gbé ẹ lọ́kàn lórí ìyàwó ẹ̀. Ó like ìbáṣepọ̀ ìyàwó rẹ̀ fún ẹ ní vibes, ìyàwó ẹ̀ fún ẹ ní positive energy. Ìwọ àti ìyàwó rẹ̀ ẹ wà ní the same lane. Ẹ mọ̀ pé àwọn ọkọ àti ìyàwó mi náà wà bẹ́ẹ̀. Yes, àwọn ọkọ àti ìyàwó mi náà wà bẹ́ẹ̀ tó jẹ́ wípé àwọn míì gan testify nínú àwọn kan tó lọ test ìta pé tìta yín ò dùn mọ́ wọn bíi tìyàwó wọn. In fact, àwọn míì sọ wípé èyí táwọn mistakenly lọ bá níta pé ìyàwó wọn làwọn ń rò táwọn fi lè ṣe díẹ̀ táwọn ṣe yẹn. Tẹ́ ẹ bá gbọ́ understand díẹ̀ tí mo sọ, ó ní pé ìyàwó wọn làwọn gbé sórí nígbà táwọn bóbìnrin yẹn lò pọ̀. So at the end of the day, wọ́n á wò pé kí ni wá ní wàhálà táwọn lọ ṣe ń tà, kí làwọn ṣe ń tà. Ìyàwó wọn perfect, gbogbo ìyàwó wọn ó dúró déédé, ọyàn dúró déédé, òbó sì gàǹgàtúà, gbogbo ẹ̀ dúró dáadáa, gbogbo ẹ̀ ó sẹ́ẹ̀tì fún ìyàwó wọn. Ẹni Ajia, yes, tá a bá ti sọ̀rọ̀ báyìí ẹ̀yin kan orí yóò ti gbà á sí lórí fídíò. Do you understand? But the most important thing is that understand the teaching tí mo ṣe. So ìdí ẹ̀ nìyẹn kó tó di pé wàá conclude pé òun báyàwó rẹ̀ nìkan sùn bóyá okó ẹ̀ lè kú bí àwọn kan ṣe advice, because àwọn kan ti advice tẹ́lẹ̀ pé tí yẹn bá ń bóbìnrin kan sùn ṣáṣáṣáṣá okó ẹ̀ lè tètè kú. Rárá, tí obìnrin yẹn bá ń fún ẹ ní joy, àwọn kan lọ as far as wọ́n sọ pé tó bá fẹ́ ìyàwó kan, ìyàwó ó lè tètè kú tó bá jẹ́ wípé ìyàwó yẹn ó ní ẹ lára. Tí àwọn yẹn bá ní ẹ lára, tó rí bí yà sí, tó rí bí lọ release the tension níbòmíì, àmọ́ tó jẹ́ pé ìyàwó alálùbáríkà tó understand yẹ, tó jẹ́ pé gentle woman ni kò fẹ́ wàhálà. Ìwọ mọ̀ pé tó bá fẹ́ ìyàwó mi lérú obìnrin yẹn, ó ṣeé ṣe kí wọ́n gan ló wá parẹ́. Do you understand? Àwọn obìnrin míì wà ó lè mọ̀ wọ́pọ̀ tó jẹ́ wípé they are out to give the husband joy, unless tó bá jẹ́ pé ìwọ ọkọ, tí àwọn ọkùnrin míì náà dẹ̀ mọ̀ bẹ́ẹ̀, ó kàn mọ̀ọ́mọ̀ fẹ́ ní ẹ lára, kì í ṣe pé obìnrin yẹn ní ẹ lára. Yes, àwọn obìnrin míì wà bẹ́ẹ̀, ó lè mọ̀ wọ́pọ̀. But should in case tó bá jẹ́ pé wọ́n wá fall sí that first category, tó o bá take care lóòótọ́, tó o bá take care that first category tí mo sọ, ó lè tètè ṣe kó pa ọkọ, because kíní yìí wàhálà lénìí. Nǹkan tó ń fẹ́ lára obìnrin ò rí, ó máa wá set depression, á wá di pé combined pẹ̀lú all what is happening around. Financial problems, all these problems, complain here, complain there pẹ̀lú tìyàwó, kòkò wá sí obìnrin tó yẹ kó fún yàn ní dùnnú, ìyẹn ò rí dùnnú látara rẹ̀. At the end of the day, ó máa lead sí depression. Depression dẹ̀ ní at the end of the day, ó lè mọ́ rorun sùn. Kí ló ń lọ yẹn? Òun lọ category stroke / ikú. Ọlọ́run má jẹ́ kókó ọ̀wọ̀wọ̀. Ẹ̀yin tèmi táàmù ti lọ púpọ̀ lórí eléyìí. Ẹ̀yin tẹ́ ẹ wò tán o. Efinrin, mo lè gé side yìí náà sí TikTok. Efinrin, ẹ̀yin tẹ́ bá wo bíbá yín TikTok, ẹ ti miss dáadáa. Ó bẹ́tà kẹ́ lọ wo full video ní YouTube, ibi tá a ti ṣàlàyé pé ǹjẹ́ kí ọkùnrin máa dó obìnrin kan ṣá, ǹjẹ́ ó lè pa okó ẹ̀. Ẹ lọ wo explanation wa, tẹ́ ẹ bá wo wà láì ti miss. Yes, ẹ̀yin tí tèmi efinrin ó jẹ́ ábà tọ́lọ́run fún wa tó ń ṣiṣẹ́ gidi gan. Efinrin mo fẹ́ sọ, ó ní ìwúlò gan nínú ara. Okay? Efinrin bẹ́ẹ̀ ṣe rí yẹn, ó lè stop èébì, especially irú àwọn obìnrin tó wà ní oyún tó máa ń sábà fẹ́ bì, or a kind of feverish condition, ó wá lead sí èébì, or bóyá ó lọ mọ ògùn yẹn wá fẹ́ máa fún ẹ ní èébì. Ló bá ti mú efinrin tó fọ́, tó squeeze ẹ̀ jáde, tó fọ́, tó mú omi kọ́ọ̀pù kan, tó fi gbó jáde, kó wá máa mú, kó máa mú ní regularly títí kí ni yẹn fi máa stop. Wà á máa mú regularly tó fi máa stop. Ìwọ try ẹ̀ wò, wà á rí pé ó máa ṣiṣẹ́. Efinrin on the other hand, ó ṣiṣẹ́ eyín tó ń dùn yàn, eyín. Kí ni wàá ṣe? Wà á já efinrin bíi leaf bíi 3, wà á fọ̀, tó bá fọ̀, wà á gbó,
wàá gbó díẹ̀ ni o, wàá gbó, má jẹ́ kómi ẹ jáde o, wàá wá fi sí ọ̀gangan eyín ibi tó ń dùn ẹ́ yẹn. Ó di number 2. Number 3, sharp sharp, efinrin ó lè ṣe òògùn ìdíyọ. Tí ìdíyọ bá ti chronic, ẹ tọ́jú jẹ̀díjẹ̀dí o. Ìwọ bá, ẹ má bínú ẹ̀yin tẹ́ ń ta búrẹ́dì, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Ìwọ tó bá ti ní pile, sá fún búrẹ́dì o. Then kó tó di pé wàá di pé ó fẹ́ mọ di pile, ó fẹ́ mọ di àrùn ìdíyọ, wàá lọ bá mi wá o kì í rí sábà rí ìgbẹ́yà, tó o bá kí sábà rí ìgbẹ́yà, at the end of the day ó máa di pile. Compound pẹ̀lú nǹkan tó ń jẹ, ẹ̀yin tẹ́ ń ta búrẹ́dì ẹ má bínú. Ìwọ tó bá ní àìsàn pile tó wá tún jẹ búrẹ́dì ò ní rí ìgbẹ́yà, wá nǹkan tó máa jẹ́ kí ìgbẹ́ rẹ lọ wọ́rọ́wọ́. So wàá wá ṣe juice aloe vera. Bá ti wá normal aloe vera, you understand, há sínú warm water kó pòpọ̀ kó mú. Ìwọ tó bá kí sábà rí ìgbẹ́yà, yes, ọ̀pọ̀lọpọ̀ ti testify say yes, ó ṣiṣẹ́. Tí ọkùnrin ò bá rí ìgbẹ́yà, àbóbìnrin ò bá rí ìgbẹ́yà, it's the beginning of a worst problem. So tó bá ti wá di pé ìwọ ti wá fẹ́ mọ experience nǹkan tó ń jẹ́ ìdíyọ, wàá lọ bá mi wá efinrin yẹn àti ewúro, wàá pa méjèèjì pọ̀ the same quantity, wàá gbó ọ̀ kó gbé wàá kọ́kọ́ fọ leaf yẹn o. In fact, bu omi, kó buyọ̀ díẹ̀ sínú omi yẹn kó fi fọ̀, nítorí àwọn bacteria tó bá ti bẹ́lẹ̀. Àti efinrin àti ewúro kó fọ̀ bẹ́ẹ̀ yẹn. Yes, má jẹ́ kó jẹ́ ewúro gbangba, you understand? Ewúro tó ẹsẹ̀ ń dìde, tó ẹsẹ̀ fàgìdì wèrè yẹn. Okay, wàá wá gbó efinrin yẹn, wàá gbó síbì kan, wàá gbó ewúro náà, wàá gbó síbì kan. Jẹ́ kí omi wọn yẹn jẹ́ the same thing, kó wá mix wọn pọ̀, kó máa mú títí problem yẹn ó fi lọlẹ̀. Then wàá wá mú efinrin gangan, wàá fọ̀, wàá mú bí mélòó bí mẹ́ta, wàá fọ̀, wàá wá form efinrin yẹn, wàá form ẹ̀ sí ball, wàá wá fi ṣe kíni, wàá wá, tó bá fẹ́ sùn lálẹ́, wàá tì sí abẹ́ rẹ̀, bí wàá ṣe mọ̀ ṣe nìyẹn. Yes, o lè ṣe again tó bá ráyè láàárọ̀, tó bá ń lọ bí iṣẹ́, wàá ṣe, wàá dẹ̀ wọ àwọn pints ẹ̀. Then wàá continue, níjọ́ kejì náà wàá tún continue títí wàá fi rí pé kíní yẹn squeeze, ó ń shrink wọnú. Yes, bákan náà ẹ̀yin tèmi time ti ń lọ, a lè fi efinrin náà, a lè fi ṣe òògùn infections by adding 2 or 3 more other herbs. A lè fi efinrin náà, a lè fi papọ̀ ká fi ṣe òògùn malaria or / typhoid fever. Ẹ̀yin tèmi, follow me for more tips. Ẹ lọ wo fídíò yìí tán lórí YouTube fún title tí mo sọ yẹn. Yes, same title. Ǹjẹ́ tí ọkùnrin bá ń dó obìnrin kan ṣá, ǹjẹ́ ó lè pa okó ẹ̀? Ẹ lọ wo full video lórí YouTube. Bye for now.